Matthew ó yá sọ fún wọn pé ọmọ wọn lájọṣepọ̀ tó o bá ṣe lóòótọ́ tó o bá ṣe sọ pé ó ṣe sọ ó yá pẹ̀lú sí máìkì sọ fún wọn. Cherry. Bẹ́ẹ̀ ni. No bẹ́ẹ̀ ni kí ni má bí mi sọ súnmọ́ máìkì yẹn kọ́ wá sọ pé ìyá lóòótọ́ ni mo bọ́ ọmọ yín lájọṣepọ̀ ìyá irọ́ náà pamọ́ mi ìbọn ọmọ yín lájọṣepọ̀ move closer to the mic and talk to her. Ìyá lóòótọ́ ni mo bọ́ ọmọ yín lájọṣepọ̀. ntójú èyàn tó tójú ọlọ́run tó èèyàn tó ṣe ó ti lóun ti ṣe ṣe ẹ ti gbọ́ báyìí báwo ló ṣe rí lára yín gbà tẹ́gbọ́. mi ò mọ̀ bó ṣe rí o. èyí ṣe lára ẹlòmíì lára tí ń gangan bẹ́ẹ̀ ṣe gbọ́ yìí wípé ọkùnrin ó bọ́ ọmọ yín lájọṣepọ̀ ọmọ 16 years báwo ló ṣe rí lára yín báyìí. báwo lẹ ṣe dá ọmọ yín dá báwo lẹ ṣe fi ọmọ yín dá báwo lẹ ṣe trust ẹ̀ tó tẹ́ ẹ fi dá ọmọ yín obìnrin dá tẹ́ ẹ fún wọn àti ẹlẹ́tẹ̀ẹ́ lọ